Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Subscribe to this channel and press like. When you subscribe, you'll be able to get notifications each time we post. Okay? We love you guys. Oyo State. Pé ọ̀ràn ya pósítà sọ pé ọ̀tá ní èkódò yà bó o ṣe eré yóò rí bí ló ṣe bó o bá ṣe eré yóò rí bí ló ṣe táyé ìpàṣẹ kọrin kan ṣé kí n kọ́ fún yín ó ní. Ọ̀tá òkò kí ilé àdùn padà wá kan, ọlọ́run wá gbàdùn sọ́lédè kan. Mo fẹ́ kí a ṣe dáadáa, ọlọ́run ti fún wa sí. Wọ́n wá lẹ pósítà APC mẹ́gbẹ̀ẹ́ gáràjì rẹ̀. Ẹ má fọwọ́ kàn o ẹ máa sọ àwọn tí ó fọwọ́ kàn kẹrìpẹ̀rì òun orúkọ àwọn ọ̀sẹ̀ a jẹ̀bi a sì gangan wọn ìyá fọ́tò wa ń bẹ̀ ẹjọ́ tó lọ́lọ́mọ fẹ́ bí ilé ìdí kan sẹ́ńtì ń jẹun máa ń jà ní. Wọ́n ní kálíbàárù mi. Mo bọ́ sí ilé billboard mo ya billboard sẹ́yìn pé ẹ̀dá àdẹ̀fẹ́ ni sẹ́yìn nítorí tó ká wá pàṣẹ wà lọ́la president wà nù wa gómìnà wà nù wa. Mínísítà wà nù wa, local government chairman wà nù wa, kí làwọn alẹ́ ayé máa yà fún? Ẹ jọ, mo fẹ́ kẹ́ ẹ rò dáadáa, kẹ́ ẹ wọ́ọ̀tì, kẹ́ ẹ wọ àwọn tí ya pósítà ládùúgbò yìí, kẹ́ ẹ mú wọn. Ọlọ́run fún wa mú. Ọlọ́run fún wa mú. Ọlọ́run fún wa mú. Ṣé ẹ rí tá a bá rí wọn mú? Inú mi ó dùn gan. A sì yọ. Ẹja bá rí wọn mú. Ṣé wọn ò yá ni? Ká sọ pé láti ìdí ayẹrẹ dédé mọ̀lẹ́ tẹ́nìsì báyìí. Gbogbo pósítà tó súnmọ́ kúrò wọ́n ti jóná. Àbára kan bẹ̀rẹ̀. Sọ́ọ̀sì lárí náà ni. Lánàá, Báyọ̀ Adélábù lóòkè òkun. Àwọn ọ́pọ́nẹ́ǹtì wọ́n àtáàkì ẹ̀. Sọ́ọ̀sì lárí náà ni. Tàbí ò láyé ẹjọ́ tó lọ́dọ̀. Ṣé ti jẹ́ mọ́jà? Èmi kálíbàárù mi, wọ́n ní wọ́n á lọ fún mọ́ bí ìbò. Ìyá ẹjọ́. Sóòótọ́ ni. Ọlọ́run ó lè wà lékè ọ̀tá. Ọ̀tá lé. Wọ́n bá mú tọrọ ya pósítà. Ibi tí fojú lè wo. Ọ̀yọ́. Ọlọ́run ti fi dá sí Mákindé jà. Ìsáwà lágbèjà. Ó ti ṣe dáadáa. Iṣẹ́ rí ọwọ́ tiẹ̀, iṣẹ́ rí ọwọ́ tèmi. Ní ọ̀sán bọ́yọ̀ lọ second time. Àwọn tó ti ń ṣe wọ láti jẹ́ kí wọ́n dà. Kí ni wọ́n kó sí nǹkan kan láwẹ́ bí kàmpẹ́ẹ̀mù ṣe yìí ju pé kó ń kálukú wa ká mójútó bò tá a bá ṣe kiri. Ká mójútó bò tá a bá ṣe kiri. Ọlọ́run ní ti wá lọ sí. Ẹ jọ̀ọ́ lọ́jọ́ election. Ọjọ́ ìfi àsìkò yìí sọ̀rọ̀ fún yín. Ní ọjọ́ election, oníkàlùkù ẹ̀ tó dédé ni o. Ìbò tó bá ní ládùúgbò ẹ̀ rí pé wọ́n kà lójú rẹ̀. Wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n sẹ́ǹdì ẹ̀. Ìbò yẹn ṣe pé ẹgbẹ́ ìtẹ̀lé local government lọ́mọ́ o. Wọ́n dì í
ẹsẹ̀ díẹ̀ àsìmọ̀ èyí tó jẹ́ kálukú ẹ̀ máa kọ̀ bó àkókò yìí lẹ̀ o ọlọ́run ní fiwálẹ̀ o